Tẹ́ bá wo stage Fuji ńgbà yẹn kò ń decent dáadáa ẹni tó máa kọrin gan bó ṣe máa dress ẹ máa mérí lẹ́sìn àwọn wá rí tiwa wọn á copy. Àtàndá ti dé o Katsina ti dé o. ó ní iye àwọn ọmọ tí mo ti tó ìtọ́jú ara mi dìde tó ń kọ jùjú. Wọ́n ti pọ̀jù Fuji gan lọ. Àláǹkèrè. kí làwọn ẹ̀ ń jó ń bi Fuji gangan ẹlòmíì ò ní voice àwọn tó lè compose wà àwọn tí ò dẹ̀ ní tí ò sí kankan yàtọ̀ sí beat. So báwo pé ètò ìgbà ẹ tí Christian gan bá máa ṣe àríyá Fuji náà ni kò sí nǹkan. ṣáwọn Fuji tó ń pè yẹn lókè Ògùn yìí ni àbọ̀ ń lọ mú wọn láti. wọ́n mú wọn wá then àwọn tó wà níbí náà wọ́n á rí pé àwọn lọ ń dominate ń báyìí wọ́n á wò pé kò lè má lọ báyìí nà. ẹni tó wà ní Ìsẹ́yìn tó dẹ̀ ń gbé Ìsẹ́yìn kò ń ṣèṣẹ́ nìkan gbogbo òkè Ògùn bí báyìí ìmìlẹ̀ Ọlọ́run kò kọ́ fún lórí ọ̀fẹ́ yẹn láti kọ jùjú. ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tó ṣẹ̀yọ Katsina tí ṣúgà o. torí ìlú yìí wà wọ́n ń help olórin wọ́n help olórin wàá lọ sóríire wá wọ́n á ṣe máa yan gàí pé. yìí lára àwọn àgbà olórin tá a ní nílùú Ìsẹ́yìn nínú iṣẹ́ ìwádìí tá a ṣe wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ nípa jùjú nílùú Ìsẹ́yìn wọ́n ní àwọn ni wọ́n kọ́kọ́ fi orin jùjú lélẹ̀. ṣẹ́gẹ́ tí do díẹ̀ mú jó ṣẹ́gẹ́ tí do díẹ̀ mú jó ọmọ Awólọ́wọ̀ lápèdè ara ṣẹ́gẹ́ tí do díẹ̀ mú jó. Ṣẹ́gun Awólọ́wọ̀ àbí bẹ́ẹ̀ni lórúkọ yín bẹ́ẹ̀ni olórin jùjú. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe ṣe ọ̀nà wo lẹ gbé gbà tẹ́ ẹ fi jẹ́ ẹni tó fi orin jùjú lélẹ̀ nílùú Ìsẹ́yìn. ìgbà yẹn lọ mo rí pé ìgbà yẹn Fuji nìkan ló dominate òkè Ògùn ní gbogbo òkè Ògùn pátápátá. ẹni tí Christian bá fẹ́ ṣe nǹkan kò sí jùjú náà. 10 local government lókè Ògùn. bẹ́ẹ̀ni. ṣé lè káwọn local government yẹn fún wa. Ìsẹ́yìn local government Ìtẹ̀síwájú local government Àtísíbó Ìwájọwà Ṣakí East Òrèlópé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹ wá rí i pé Fuji ni. Fuji nìkan ló wà tí wọ́n bá fẹ́ ṣe àríyá wọ́n fẹ́ ṣòkú ni néèmì ni ìyàwó ni Fuji náà máa lọ pè kò sí jùjú kankan. ọdún wo lẹ ń sọ yẹn. time tí mo sọ yìí around 1986-87. so tó bá fẹ́ pé oníjùjú wọ́n á lọ sí Èkó tó á lọ pé oníjùjú wa. Ìbàdàn náà kò sí jùjú tó pọ̀ ní Ìbàdàn. so mo wá wò pé ìgbà tí ò sí jùjú kankan ní ibà kí ló ń ṣẹlẹ̀ gangan tó yẹ jẹ́ pé Fuji ló dominate òkè Ògùn. mo ní láti jókòó máa ṣe àwọn research kan. àkọ́kọ́ mo rí i pé ìlù beat so tí àwọn Fuji ń lù so wọ́n fi ń gba tí Fuji ń gba ẹ̀ so máa jókòó pé okay tá bá gbé beat báyìí wọ nǹkan so àdẹ̀ṣe Ọlọ́run lè gbà fún wa. olórin lẹ́yìn láti ilẹ̀ ni àbí kí ló dé tẹ́ fi rò pé Fuji fẹ́ gbàkóso gbogbo òkè Ògùn. choir master mo jẹ́ mo á lead the choir ní CNS church ìgbà yẹn lọ. ìgbà yẹn tí Christian gan bá máa ṣe àríyá Fuji náà ni kò sí nǹkan. ṣáwọn Fuji tó ń pè yẹn lókè Ògùn yìí ni àbọ̀ ń lọ mú wọn láti. wọ́n mú wọn wá then àwọn tó wà níbí náà. àsìkò gba ẹ a ní àríyọ̀ tó ń kọ Fuji adẹ̀dẹ̀ Ganiyu Osoleke tó ń kọ Fuji so adé Iyasaka tó ń kọ Fuji ń gbà ẹ. tó ń kọ Fuji. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á rí pé àwọn lọ ń dominate ń gbà ẹ. wọ́n á wò pé kò lè má lọ báyìí náà. ìgbà tẹ́ wá gbé kalẹ̀ yẹn báwo ni ó ṣe wá bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́ bí choir master. bẹ́ẹ̀ni ẹni tó wà ní Ìsẹ́yìn tó dẹ̀ ń gbé Ìsẹ́yìn kò ń ṣèṣẹ́ nìkan gbogbo òkè Ògùn bí báyìí ìmìlẹ̀ Ọlọ́run kò kọ́ fún lórí ọ̀fẹ́ yẹn láti kọ jùjú. gbogbo àwọn ọmọ òkè Ògùn wà o bẹ̀tẹ̀ wọn sí ilé wọn bó oyé wà so kò sí ilé Sagini wọ́n wà lẹ́kọ̀ọ́ bàbá Wákì Àjàó wọ́n wà lẹ́kọ̀ọ́ Èkó ni gbogbo wọn wà. so Èkó náà wà ṣùgbọ́n pé èèyàn máa kọ́kọ́ kọ jùjú. bàbá wa Àwùjá Bello. báwo ló ṣe wá rọrùn láti kó jọ. bí mo ṣe sọ kí làwọn ẹ̀ ń jó ń bi Fuji gangan mo láti jókòó pé beat náà ń gbọ́ ẹlòmíì ò ní voice
náà fújì ẹ̀ àwọn tó lè compose wà àwọn tí ò dẹ̀ ní tí ò sí kankan yàtọ̀ sí beat so báwo pé beat tó ń jó sí táwa bá kó nǹkan tí wá jọ so jìtá ni orin tá compose táwa fi àlùjó yẹn sí àlùjó táwọn fújì ń lò yẹn gangan àwọn kan máa blend díẹ̀ so mo rẹ̀ pé ó dẹ̀ work àwọn ayé tẹ́wọ́ gbà. Wow. So bó ìbẹ̀rẹ̀ nìyẹn ó ṣe ní ìbẹ̀rẹ̀ yẹn ṣó rọrùn. Kò rọrùn o torí gbà yẹn kò dàbí ayé ìsìn tí èèyàn mẹ́fà márùn lè lọ play so ìgbà yẹn ó ní ṣẹ̀kẹ̀rẹ̀ máa train ẹ̀ ní kò ṣe bí fújì ṣe ń lu tiẹ̀ ló máa lu tiẹ̀ alágogo so drum set guitar bass guitar solo guitar àwọn air guitar so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àyẹn máa arrange so kí ló wá ṣẹ̀ tó wọ̀ so kó tó ní ìtumọ̀ then orin tó dẹ̀ wà òkè gbọ́dọ̀ wọ̀ náà. Nígbà tí ẹ bẹ̀rẹ̀ yẹn àwọn challenges ò lè face pé dárò nǹkan yẹn lẹ̀. Challenges pọ̀ ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀ tí mo gbé eléyìí ó lè wá ní olórin tìrírí torí ìgbà yẹn tí mo bá gbé jìtá báyìí àwọn yẹn máa tẹ̀lé mi so ìgbà yẹn kò kọ́ mọ̀ so wọ́n ní olórin tí wọ́n bá pé èèyàn kó wá bá mi ló mélé gan kò wá prefer kó lọ bá fújì lùlù ju èmi lọ so àwọn challenges yẹn wà ń gbà yẹn bet mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ń gbà yẹn àwọn teacher mi kan wà tó kọ́ mi ní secondary school ìkan wà tó mọ jìtá play à ń pè ní Mr. Ogun ìkan wà ń pè ní Mr. Ayan òun náà máa palálù àwọn yẹn lọ́lọ́run kan padà lò fún mi wọn ò wò pé bóyá àwọn ti jẹ́ teacher mi rí so ìgbà tó ń rí nǹkan tí mo gbé kalẹ̀ wọ́n láti support so Ọlọ́run dẹ̀ gba gbogbo fújì wà láyé tí àwa wà láyé tiwa ni àwọn náà padà wà àríkọ́ṣe tiwa ẹ mọ̀ pé ìgbà yẹn bá ṣe ní fújì wà yẹn ẹ bá wo stage fújì ìgbà yẹn kò ń descend dáadáa ẹni tó máa kọrin gan bó ṣe máa dress ẹ máa mérí bẹ̀sì wa wọ́n wá rí tiwa wọ́n á copy. Ẹ wá láǹfààní àti ṣe record àbí ẹ kàn ń lọ fún party nìkan ni. Mo ṣe record wọ́n yà pé mo ṣe méjì. Èwo làkọ́kọ́. Celebration. Kí lẹ̀ ń celebrate. Ìgbà yẹn ẹni tó bá ń kọrin wọ́n máa ń rò pé ẹni tí ò ní kan ṣe ojú tó ń fi wo nìyẹn ìgbà mo wá kọrin Ọlọ́run ṣe ibùgbé tèmi fún mi. Wow. So ìyẹn ló wá jẹ́ kí n ṣe record gbà yẹn. Ẹ pè ní celebration. Ẹ fún wa ń díẹ̀ nu celebration yẹn já gbọ́. Ẹ̀bẹ̀ bó ti kọ pé ẹ wá bá mi yọ̀ àti dá mi láre ẹ wá bá mi yọ̀ ayọ̀ mi ti dé o ẹni a rò pé kò lè pàgọ́ ó kọ́lé alárùrù bàbá ti gbórí mi sókè ẹ ṣùgbọ́n mi ẹ jíjó aláyọ̀ bàbá ti gbórí mi sókè ẹ ṣùgbọ́n mi ẹ jíjó aláyọ̀. 2007. Èwo ni kejì. Ìkejì ẹ ara. Ok Ọlọ́run tún dára kan nìyẹn o. Ọlọ́run dára ara má fi dá ọ̀tá gbégi sọ́nà mi ara má fi dá ọ̀tá gbégi dínà mi igi tọ́ta gbé dínà ni mo tẹ̀ tí má fi gòkè ara má fi dá ọ̀tá mi á ṣẹlẹ̀ yá. Pẹ̀lú nǹkan tí mo rí pẹ̀lú àwọn máa ń gba ẹ́súmẹ́ǹtì lọ́wọ́ wọn. Wọ́n wò pé ṣé bí àwọn náà wọn ò gbé wa látọ̀run. Bẹ́ẹ̀ni. So àtàlẹ́ tọrọ kọ́bọ̀ àtàlẹ́ ẹjọ́. Torí ìlú yìí wà wọ́n ń help olórin. Wàá lọ ṣoríire wá wọ́n á ṣe máa yan gà pé ọmọ wa. Wọ́n ti advice mi gbà yẹn pé ó yá gbogbo nǹkan tó ń ṣe ìtàlẹ̀ sọlọ́fẹ́ ìwọ náà máa lọ sí Èkó mi ò lọ sí Èkó. Tí mo bá lọ sí Èkó ń gbà yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀ ló máa continue. So ìgbà tí àwa bẹ̀rẹ̀ bíbà ẹ̀ ó ní iye àwọn ọmọ tí mo ti tẹ̀ tọ́tọ́ ara mi dìde tó ń kọ jùjú. Wow. Wọ́n ti pọ̀jù fújì gan lọ. Ẹ wọ́n pé fújì ìgbà tí mo sọ yẹn lẹ́ẹ̀kan lo sákàrà omele voice ó tán kò sí keyboard wọn ò nílò kò sí jìtá
wọn ò nílò. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. So rẹ́kọ̀dì méjì péré lẹ ṣe. Bẹ́ẹ̀ni tí mo bá lọ ṣó ẹyọ kan mo ti mọ ètò máa rí. Bá ní mo wá lọ ṣe rẹ́kọ̀dì so wàhálà tẹ́ ẹ máa ṣe àwọn promoter lè máa ṣiṣẹ́ fún. So lọ́rọ̀ kan pàtí pè yín ju rẹ́kọ̀dì lọ. Ó pè mí o bí tí ì ṣe rẹ́kọ̀dì Ọlọ́run fi ṣe ibùgbé mi fún mi náà. Mr. Segun Awolowo ó dà ẹ ṣì ń lò déré báyìí bóyá àwọn èèyàn fẹ́ pè yín fún déré. Dáadáa mi lọ́nà méjì. Torí ìmúra yín gan ó tutù lójú mi. Ọlọ́run náà ni. Ẹ̀yin lẹ dá jùjú lẹ̀ ń bí nígbà táwọn bàbá wa tó wá ń kọ jùjú tí wọ́n padà sílùú nǹkan ṣé kò ń ṣe pé ẹ fẹ́ máa dírà yín lọ́wọ́. Kò fa àwọn kan inú wọn dùn gan torí pé ìgbà yẹn táwọn ò sí nílé so tó bá yẹ pé kò bá sí jùjú bíbá ìgbà tó wá padà dé yẹn ṣe àwọn àwọn kọ́sítọ́mà tó wà lọ́wọ́ yẹn náà máa rí láì lórí. Bẹ́ẹ̀ni. So iṣẹ́ táwa ti ṣe bíbá ó tún ran everything lọ́wọ́. Ó dà ẹgbẹ́ ń kọ́ báwo lọ̀rọ̀ ẹgbẹ́ ṣe ń lọ sí nílùú Ìṣẹ́yìn àtòkè Ògùn lápapọ̀. Alóore ọ̀fẹ́ láti wà nínú ẹgbẹ́ Ajum ẹgbẹ́ oníjùjú Association of Juju Musicians of Nigeria èyí tí ìyá wa Queen Ayọ̀ Balógun jẹ́ president wa. Bẹ́ẹ̀ni. And in this state pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run I'm the chairman of Ajum Oyo State. Wow. Ó dà táwọn èèyàn bá fẹ́ pè yín fòde eré tàbí wọ́n ní iṣẹ́ kan tó ń fẹ́ gbé fún yín iṣẹ́ mọ́ pọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ ṣe birthday shout out tó máa fẹ́ kọ́kọ́ orin kì wọ́n nǹkan kan ẹ bá mi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sí. 08033468905. lẹ́ẹ̀kan sí. 08033468905. ṣe ẹ fún wa lórin ká máa fi hàn dá yín. Ó ṣe Elédùmarè o Ọba mímọ́ ìgbà wá dọ̀wọ́ rẹ o Èdùmàrè Ọlọ́run ìyanu ìwọ la gbọ́kànlé o títí ayé la ó máa yìn ọ́ Olúwa títí ayé la ó máa fògo fún ọ ìyanu tó ṣe nínú ayé wa la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba òkè.